máa bọ̀ wálé kó wá jọba. Tó bá wá pè mí n tí ń tẹnu mọ́ fún un. Kó wọ́n wá jọba. Mo ní ó máa bọ̀ wálé kó wá jọba. Bóun náà ti gbádùn mọ́ nìyẹn. Sáà ọ̀sẹ̀ méjì, sáà ọ̀sẹ̀ mẹ́ta tó bá tún pè mí, so ti dé ni. Ó ní dé fún kí ni? Mo ní ó máa bọ̀ wálé wá jọba. Abdulrasheed Adéwálé Àkànbí gbéra máa bọ̀ wálé wá jọba. Ọ̀rọ̀ ni ẹ dá orúkọ rẹ̀. Máa bọ̀ wálé kó wá jọba. Ọ̀rọ̀ àgbà ni. Mi ò sọ pé nǹkan lọ́wọ́ à ń pé bóyá ọba wà ní wọn kìíní kan. Máa bọ̀ ní kó wá jọba. Ẹ ti ṣe pẹ̀lú òun púpọ̀ jù. Ẹ sì sí òun ò fẹ́ máa dáùtù ọ̀rọ̀ yín àmọ́ ọba bíi ti báwo. Wọ́n ṣàgbéra máa bọ̀ wálé. Gbogbo nǹkan míì tó bá fẹ́ máa bí mí. Abdulrasheed máa bọ̀ tó bá dé. Ó ṣe ó tún ṣe ìhun òrówó tíkẹ́ẹ̀tì òun ò sí. Máa tọrọ káàkiri. Pé àwọn ò ní owó tíkẹ́ẹ̀tì. Wàláhì bíláhì làdíláìláwà. Máa tọrọ owó. Tíkẹ́ẹ̀tì ó fi wá máa tọrọ. Ṣá máa bọ̀. Àbí? Bó ṣe ní ẹnìkan lóun ó ra tíkẹ́ẹ̀tì fún un, ẹnìkan lóun ó ṣe kí ni. A ní o ṣá máa bọ̀, gbogbo àròyé tó ń ṣe yìí mi fẹ́. Máa bọ̀ wá wọ́kọ̀ wá jọba ni. Ló ṣe ó bá tún ṣe ṣàjọ́ mélòó kan. Òun ti ṣe confirmation of kini but òun ò rówó. A ní ó máa bọ̀. Ló bá lọ kọ tíkẹ́ẹ̀tì, ló bá ṣe confirmation rẹ̀, ló bá lóun bọ̀. Láti Ìlọrin bí ni mo mà ti gbéra lọ pàdé ẹ̀ ní Muritala Muhammed International Airport l'Ékòó. Tó bá ní èèyàn kan ní ṣe bẹ́ẹ̀ ni míì tó bá ní ló yẹ ká jọ pàdé bẹ́ẹ̀. Èmi ò rí fámílì kan. Èmi mo wá pé ọmọ mi kan ẹnjìníà Tajudeen Adégẹyè. Àwọn agbórúkọ yẹn. Kwara ni. Ìyẹn pàtàkì ni ọmọlúàbí ni. Ọmọ mi púpọ̀ ni. Dákun, ilé rẹ ni mo fẹ́ gba àlejò sí l'Ékòó. Tí wọn ò nílé ní. Kò nílé bìkan. Ìyẹn tó lé 20 ọdún sẹ́yìn lòun ti kúrò ní Nàìjíríà. Kò ní kankan. Kò ní kíní kan. Ṣùgbọ́n bó ṣe dé láti ìlú òyìnbó yẹn, wọ́n á kó nǹkan bọ̀ pé àwọn ti dé. Ó sì kó nǹkan bọ̀. Ó mú $100 bó ti nà á sí mi ni. Ó sì mú láptọ̀pù kan, láptọ̀pù yẹn bẹnu lé mi nísìn. Àti Samsung fóònù kínkínní táwọn ọmọ èké máa ń lò. Láptọ̀pù wà níbí. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ti gbogbo ọ̀rọ̀ lẹ sísọ, ẹ kàn tiẹ̀ kó gbé láptọ̀pù wa náà. Ẹ bá ń gbé láptọ̀pù. Ẹ bá ń gbé láptọ̀pù Abdulrasheed Olúwo. Ìtọ́ni. Láptọ̀pù tó gbé wá nì. Tó gbé wá láti ìlú èbó. Òkú láptọ̀pù tó gbé wá nì. Ní wọn kúkú nùnú. Tẹ́tírí. Kò ṣiṣẹ́ ọ̀tàn kò ṣe tán òní. Mo wá sọ fún ẹnjìníà yìí. Ìyàwó ẹ̀ Ọlọ́run jọ dá fún obìnrin alálùbáríkà, ó wá bá mi ṣe ọbẹ̀. Ó ṣe ọbẹ̀, ó dáná oríṣiríṣi kalẹ̀. Èmi pẹ̀lú ẹnjìníà ẹ̀ a wá lọ airport látàárọ̀ bí aago 10 ti wà ń bẹ̀. Táìmù tó ní pléènì òde, pléènì dín ní delay. Àwọn ibì kan táwọn mọ́là ti ń ṣẹ́ owó. Ibẹ̀ lábẹ́ bí búkà báyìí, a wá họ́ síbẹ̀. Aago 12, aago 1, aago 2, aago 3, aago 4, aago 5, aago 6, aago 7, aago 8, aago 9, aago 10 mo fi kápò síbẹ̀ tí ń jẹun tí ìṣẹ̀kan. Ẹmọ ọlọ́mọ tí mo mú lẹ́yìn náà kò jẹ kò mú ní baálé ilé léèyàn ńláńlá èèyàn pàtàkì tá à ń retí ẹ̀. Gbà tó di aago bíi 10 ẹ̀já wo àrẹ́fà ká tún béèrè pé àwa lọ bẹ̀ abèrè ọ̀nà pléènì tí ń bọ̀ láti Toronto ó ní stopover ni ń bọ̀
ọlọ́kàn tó fi balẹ̀. ọkàn tí wọ́n á balẹ̀ àbí àbọ̀ amófo ni. Hmm. Tọ́. Nígbà tí ó ṣe àwa lọ jẹ́ a dúró síbi àrẹ́bà bẹ́ẹ̀ èrò máa ti ń bòde yìí, àwa wá dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rìn kan báyìí à ń wo gbogbo àwọn tí ń bọ́lẹ̀ tó ń jáde. Aago 12 kọjá ó di nǹkan bíi 1 lóru. la bá gbọ́ hìí tí bàálù kan ṣe rárá rírì bọ̀ ó wá balẹ̀ wọ́n ní welcome aeroplane from Toronto, Canada à ń gbọ́ ń ta bóyá ẹni ó ó ti dénú. Kí wọ́n tó wá chẹ́ẹ̀kì wọn kán tó wá ríbi bóde aago 2:30 ó ti lù. ó ti lù. Àwọn ń wà wọ́n tí ń jáde wà wọ́n tí ń jáde wà wọ́n tí ń jáde wà wọ́n tí ń jáde. Ó sọ kínní swẹ́tà kọ́rùn báyìí bí àwọn ọmọ iléèwé ó gbé báàgì kan kọ́rùn bí àwọn ọmọ stúdẹ́ǹtì. Aṣáàdùn ń bẹ̀ bóun náà ti rí mi ṣéèwù ó sáré wá ó dì mọ́ mi. Ẹlẹ́rìí mi fún béèrè gbólóhùn tí ń jáde lẹ́nu rẹ̀ ẹnjìníà Adégẹyè Tajudeen wọ́n ń béèrè ṣéèwù ẹ sì ní ń wálé kí n wá jọba ẹ sì ní ń wálé kí n wá jọba ẹ̀mẹ́ta ló wí mo ní bẹ́ẹ̀ ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ẹ̀ sónúlé. Àwa kó sínú ọkọ̀ ẹni wá gbé wa lọlé adélé báyìí obìnrin yìí ó ti ṣe oúnjẹ kalẹ̀. Anima òun náà rí oúnjẹ orí òkèlè tó dáa ó rọ́bẹ̀ tó dáa oríṣiríṣi nǹkan nu ẹran gbogbo nǹkan gbogbo ẹja gbígbẹ wọ́n ṣàṣe oríṣiríṣi ọbẹ̀ ó wá jẹun inú wa làágùn wọ́n kó àwọn mọ́ọ̀tì tútù wọ́n kó gbogbo náà wá jẹun gbádùn. Ó tún wá ń sọ fún mi pé ẹ sì ní kí n wálé kí n wá jọba. Àní Olúwo wálé wá jọba. Bí ní àjò rẹ̀ bó ti dé ní. Ẹni tí ò wá nígá tí ò nígo ta ni ó wálé wá jọba bó ládì. Tí ò mú kankan wá ju múrí $5 lọ. Àti láptọ̀pù tí ó tàn. Alóti ẹ̀tàn ní ìsìn àtọ́gbẹ́ká tó lọ ta. Ìgbéró náà fẹ́ tà. Mo sì sọ fún ẹnjìníà ìwọ náà ó bá mi ṣe bàṣírí tó bá ṣe mi ìfẹ́ mọ dédé ẹgbẹ̀rún tó wá fi ràn án lọ́wọ́ mi ìfẹ́ sọ àárín yẹn. Ó wá mo wá ní ìwọ ẹnjìníà ó bá mi gbé lọ lúwo. Pé wọ́n gbé lọ tí wọ́n máa lé ẹ tí ò tó ti. Ẹ náà la fi ní kó gbé lọ. Òun tún mọ gbogbo ilẹ̀ dáadáa bá mi gbé Abdulrasheed lọ sí ìlú wọn. Ilé ibo nílé yín ó nílé gba àṣẹ oníṣìkè náà tí mo fi ní ọ wálé náà ilé gba àṣẹ ó ní family ó ní royal family ṣùgbọ́n náà àwọn ilé yẹn ilé 6 ló fọ́ọ̀mù ilé gbàṣẹ. Ilé mi ilé Tókẹ́ èèyàn 6 làwọn fà kalẹ̀. Èèyàn 6 làwọn fà kalẹ̀. Bẹ́ẹ̀ni. Ilé mi ó fàyàn kan kalẹ̀. Inú gbogbo ilé 6 yẹn ilé kan ni ò ní interest tí ò ríyàn kankan fà kalẹ̀. Ṣùgbọ́n Abdulrasheed Adéwálé Àkànbí ilé Màláàsán. Ilé Màláàsán onílé tiwọn. Ẹ bá béèrè níwò wọ́n sọ fún yín òun náà nílé wọn wá fà kalẹ̀ nínú ilé 6 ilé wọn fa òun kalẹ̀. Ilé Fọ́kẹ́ ló fàyàn 6 kalẹ̀. So a mọ̀ mọ́. Nígbà tó ń dé ni wọ́n fà kalẹ̀. Wọ́n fà kalẹ̀. Nu mítìnì gbogbo pétọ̀ kan máa wá réèsì. Báwo ló ṣe kúrò? Bó ṣe wá máa lé ni pé mo wá ní wọ́n tẹ̀lé. Tó bá dé ìlú yín ò béèrè ilé bàbá rẹ̀ ẹni ó bá kù lágbà kọ́ lọ bá kọ́ dákọ̀ ara rẹ̀ pé ìwọ ni Abdulrasheed o Adéwálé o Àkànbí ọmọ Kọ́láwọlé òde o ó wá jọba. Mo dé o mo wá jọba ọ̀rọ̀ àgbà. Ọba tí bàbá rẹ̀ Kọ́lá tí ò rí jẹ
ìwọ ọmọ rẹ̀ dé o ó fẹ́ jẹ́ àti wá tọ́jú bí ó ti ṣe stúkúsì fún bàbá yìí bí ó ti ṣe kó sì tọ́jú àwọn obìnrin ilé wá ràgbò lọ́wọ́ ẹ̀rọ báàgì rẹ̀ sì kí gbogbo ilé mọ̀ pé ọmọ oyè dé. Wá bi bàbá rẹ̀ léèrè pé níbo ni ojú orí sàárè Kọ́lá tó bí ọ. Níbo ni ojú sàárè Kọ́lá ibẹ̀ ni àgbọ̀ tí wá mọ̀ pé ọmọ yìí ọmọ ọkọ ni. Yóò wá mú ẹ lọ àgbàlá àbíbi tí wọ́n bá sin bàbá rẹ̀ sí. Ojú orí náà kọ́ wá sọ̀rọ̀ báyìí ń bẹ̀ lójú bàbá yìí. Kọ́lá wọlé bàbá rẹ̀ kò dákọ̀ ara rẹ̀ fún. Wọ́n sọ pé ìwọ oyè tí ò jẹ láyé. Ìwọ ọmọ tí ò jẹ láyé. Èmi ọmọ Abdulrasheed o Adéwálé Àkànbí òun ò dé o ọwọ́ àjòyè yìí sọ lójú orí. Kìíní ẹ̀ ti múùfù bàbá yìí. Kò against yẹn o pé ṣẹ̀ṣe ni àbí ò má ṣe ṣẹ̀ṣe o. Sọ̀rọ̀ pé ẹni tó wá tó tẹ́kọ̀ọ́ ní irú rubbish wo ni ní gbogbo nonsense wọ̀nyí. Kò sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ bí mo ti ń tò ó lójú orí bàbá tó bí ó tó rí jẹ láyè rẹ̀ mi ọmọ rẹ̀ fẹ́ jẹ́ o. Kókó ọ̀run náà ti ọ lẹ́yìn o. Kò against ẹ̀ ní gbogbo ẹ̀ lọ ṣe torí mo ní kẹ́ ẹnjiníà látẹ̀kọ́ fi mọ́tò rẹ̀ gbé e lọ sójú tọ̀hún ni gbogbo ẹ̀ òun ló fi gbé e wọ̀lú. Ọ̀tọ̀lọ́kọ̀ tá a fi lọ gbé ní airport. Ọkùnrin yìí ṣẹ̀ṣẹ̀ ra Camry Mozzu tuntun red colour. Ó sì ra Mozzu tuntun tó gbé kalẹ̀ sílẹ̀ tí wọ́n ń ṣàlàyé fún mi nígbà jẹun tán. Ṣorọ́kọ̀ rẹ̀ yìí tó wù mí bá fi gbé kọ́mọ́rí pé aráàlú èbó ni kó ṣàpọ́nlé fún. Ṣé tó wọ́n gún ọ̀kadà wọ̀lú sódà ẹni tí ó jọba tí ó sì sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tá a sì mọ̀ pé kò ní sísì kò sí lọ́wọ́ ẹ̀. Gbogbo ọ̀nà tí mo lè fi bò láṣìírí náà ní máa ṣánà. Wọ́n wá lọ gbòòyá wọn tún ní kán padà. Ọkùnrin yìí ni wọ́n ń gbé lọ gbé bọ̀. Mo wá rò pé tí ń affect engineer lẹ́ni tí ń affect ibi iṣẹ́ rẹ̀. Tajudeen engineer dákun mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ̀. Lọ́wọ́ engineer yìí. Ó ní kí ni mọ́tò rẹ̀ yìí bá ń gbé fún Abdulrasheed yìí. Pé kán bù wọn. Bí ó kò tiẹ̀ yá mi fún. Pé kó fi máa rọrùn fún. Òun náà lè máa lọ ibiṣẹ́ tiẹ̀. Ó wá gbé mọ́tò bàbá ó ní mọ́tò ní mo bá ń gbé fún. Ó wá gbé fún. Òun náà wá pè mí pé ṣé o wọ́n mà gbé mọ́tò fún un mo ní bẹ́ẹ̀ ni èmi ni mo yá ó sì tijú mi mọ́tò nù. Tọ́ bá ní ọ̀sán ni ẹ wá tètè gbéra. Ó wá ń tà tí Mòwe lẹ́ni yìí ń gbé Mòwe ló ti ń wá sí Ìwó. Tó bá dìrọ̀ yóò padà. Ìgbóyá meeting gorí meeting kìkìrì rí pé ènìyàn dé l'Amẹ́ríkà ní Canada ó fẹ́ joyè Ọlọ́run ti ń bá wa ṣe gbogbo òkìkí wọ̀nyẹn. Ìgbà tó yá lórí pé kíní yìí ń dòun ó wá padà lọ sí Canada. Ó padà sí Canada. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé ọba gbọ́dọ̀ lóbìn ká má fi yìí ń já. Ó wá lọ gbé Hadiza tí mo fẹ́ fún tó bímọ méjì lọ́wọ́ lọ padà mú ohun wálé. Lẹ́yìn oṣù bíi 2 sí 3 ó ti tún dé pẹ̀lú rẹ̀. Irin mọ́tò yìí lọ irin ló bọ̀. Ìgbóyà lọ gbalé sí Òṣogbo 1 room ó súnmọ́. Ó dijọ́ kan làwọn olè wá ka mọ́ ilé tó gbà. Bí wọ́n fín kinní sínú ilé ni wọ́n sò lọ yẹ́yẹ́ gbogbo nǹkan tí ń rí tó ń jágbà káàkiri tí ó máa ná àwọn olè kó gbogbo ẹ̀. Ilẹ̀ mọ́ ló bá tún pè mí. Olè ti wálé wọ́n ti kó gbogbo nǹkan kódà bá wọn ṣe jí ìsìnkú sí táwọn ó jẹun. Abdulrasheed ní ṣé bó ló sí àkáǹtì ó lóun sí àkáǹtì Zenith Bank. Èmi ni mo fi 5,000 naira ránṣẹ́ sí i
tó fi jẹun ẹ fi 5,000 àkáǹtì gbogbo evidence bẹ́ẹ̀ ń bì account number tẹ́ bá béèrè ní Zenith Bank wọ́n wo táìmù yẹn tí mo send 5,000 naira sí náà. mo dúró tán yányán pẹ̀lú ẹ̀ ni. so wọ́n bá tún ṣe wọ́n bá ń rí bí jẹun wọ́n bá ń ṣe gbogbo ẹ̀ ló bá di meeting lọ́tún meeting lọ́sì meeting lọ́tún káṣá máa wá fa lọ fà á bọ̀ fà á lọ fà á bọ̀ lọ́ba di tí wọ́n fún lọ́ba. bí wọ́n ti pè é ní government house lọ́dọ̀ gọ́vnà Arẹ́gbẹ́ ti Ọ̀ṣun Arẹ́gbẹ́ ló wà ń bẹ̀. so commissioner for chieftaincy kínní àti gbogbo wọn níwájú kínní wọ́n bá fún gbọ́dọ̀ ọba wọ́n bá fún ní certificate. èmi yìí náà ló pè é lóru about 1 o'clock wọ́n mà ti ọ̀rọ̀ mi yọ́ mà ṣe mọ́ lọ́lọ́ ni wọ́n mà ti fún un ní kíní ọba kọ́dà wọ́n ní kó wọ́n máa lọ Ìwó ni straight. torí náà mo ní fọ pẹ̀lú ògo Ọlọ́run ìpè ẹnjìníà á wàá pàdé rẹ níwò ní ìmọ̀gbá sísì lọ́wọ́ ẹ tèmi náà tún sáré jàgàjàgàjàgà lòru ló pè mí mo wá sáré pé ẹnjìníà tọ̀hún wá pàdé mi ká pàdé ní junction níwò. gbogbo wàhálà wa Ọlọ́run ti ṣe. níbẹ̀ mo rí báyìí nígbà tá a dúró nígbà tí ń bọ̀ ọ wá dúró níbi mọ́tò jíìpù black báyìí ó dúró nú ẹ̀ mọ́tò òun lèmi kọ́kọ́ ń wò pé níbo la ti rí mọ́tò yìí níbo la ti rí mọ́tò yìí kílọ̀ọ̀sì funfun ọ̀ṣáájú tiẹ̀ tẹ̀lé àwọn ọlọ́pàá ń kún bẹ́ẹ̀ àwọn aṣáàdúró lẹ́sẹ̀ títì ń juwọ́ sí gbogbo èèyàn ó débi tá a wà ó rí mi báyìí ó wá ké tó bá wá nàgà ń bi kínní ṣé wẹ̀sì ní ìjọba ẹlẹ́rìí wà lẹ́gbẹ̀ẹ́ mi o tó tuntun repeat mo ní Ọlọ́run ni. àwa débi gbangba wájú ilé ọba àti àwọn àfáà ti sáré àrẹ́ǹjì gbogbo kínní wọ́n wá jáwé oyè lé lórí kọ̀ọ̀kọ́ o wọ́n jáyé o Abdulrasheed Olúwoyè wọ́n já ewé pẹ̀lú ewé àkókò wọ́n já lé ọba Olúwo bẹ́ẹ̀ ni wọ́n ní kọ pé àlá ló fà wọ́n jẹ ọba pé ọba láwọn àríyá àwọn wé pé kò sí ẹni tó fà wọ́n jẹ oyè bàbá sọ bẹ́ẹ̀ Olúwo sọ bẹ́ẹ̀. mo ní wọ́n já ṣebí mi ń bẹ́ẹ̀ mo ní wọ́n jáwé oyè lé lórí wọ́n sì dé fìlà sí àwọn wá fi láwàní kò yọ ewé yẹn kú o kò yọ ewé wọn jáwé oyè fún o kò yọ o kò ń sọ pé kí ni ẹdáko ẹgbẹ́ òòṣà sọ̀rọ̀ ẹgbẹ́ kínní kan dànù kò yọ o gbogbo wa náà ń dùnnú inú wa ń dùn náà ni lásìkò kí wọ́n sì tó máa jọba kẹta wọ́n sọ pé wọ́n ó dífá wọ́n dífá wọ́n sọ fún mi pé wọ́n ní wọ́n ó dífá jẹ́ wọ́n ó dífá náà. ṣé wọ́n pé wọ́n ó dífá. ó láwọn mú àwọn lọ bì kan wọ́n láwọn kan wọ́n lọ dífá òun náà fún ẹ̀ ní sọ fún mi ó ní wọ́n á dífá yẹn wọ́n ní òun ni Ifá mú mo ní yóò dáa fún Ifá yìí Ọlọ́run ó jẹ́ ó dáa fún Ifá tí wọ́n dá yìí tọ́wá ntẹ́mi fẹ́ tọ́lọ́run fẹ́ tí fara ṣe tọ́lọ́run yóò dáa fún Ifá yìí o àwa sọ àpè ẹ máa bọ̀ wá jọba. ó dẹ̀ rí bẹ́ẹ̀. ó sì rí bẹ́ẹ̀ Ifá tún wá ní bẹ́ẹ̀ náà ni Ọlọ́run jẹ́ ó dáa fún Ifá yìí o. Ifá tí ọ̀tá kó tí a sọ fọ́lọ́run Ọlọ́run o mo fẹ́ kẹ́ wálé kó dé ayé ipò baba ńlá wọn. Ifá rẹ̀ gbé fàjẹlẹ̀ Ifá ló lọ pé òun náà ni. ipò tí bàbá rẹ̀ ò dé rí. pé ìwọ ọmọ wa débẹ̀. ṣé bàbá rẹ̀ débẹ̀ rí. mo ní Ifá ṣó ti sọ pé ìwọ náà ni ẹjọ́ rẹ̀ kí wọ́n tún mọ̀ dì í bẹ̀ wọ́n kan tún lọ bí tán bá rí wọn ó dá. Ifá tí ò ti ta ko tí àwa ń ṣe tá a sọ tọ́lọ́run sọ yìí yóò dáa fún Ifá yìí. ṣe mọ̀ pé ó ti doyè ó ti jọba wọn á ṣe ń lọ wọ̀ pẹ̀bí mọ̀tọ́ bẹ́ẹ̀ ni. Olúwo wọ̀ pẹ̀bí. ọwọ́ pẹ̀bí o. àwọn Ọọ̀ni ọ̀fìfẹ́ wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀. mo ní mo ló ní wọ́ pẹ̀bí ṣe bọ́ọ̀rọ̀ tèmi tó ṣojú mi ní àwa tá a sì wá ń lọrin kálukú padà sílùú ẹ̀
a ti sìn débi tó ti parí ẹ ti wí bí o lè ti ó sì ti ṣe bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ àwọn tó bá ya fọ́tò ńjọ́ náà wọ́n rẹ̀ èèyàn kan tó jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńjọ́ wọ́n ń wé láwà ní mímọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí nígbà tó wọ̀lú ẹnjìníà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo information yẹn ló ká àtìgbà tó wọ̀lú àtìgbà tá a wà níbi kíní tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ nítorí wá ṣe ọkọjá ọ̀dà kágé pépèpé ẹni agba mọ́tò èèyàn fún tó lọ wa mọ́tò tó lásìkò àṣẹ tó fi láksidẹ̀ntì pé wọ́n ti fún lọ́ba tó lásìkò wa mọ́tò wọgbó ráúráú tọ́lọ́run ni ọ̀pá mọ́tò tí mo yá fún ta ló fi lásìdẹ̀ntì olúwo fún rẹ̀ Rashidi yìí mọ́tò tó ara ló fi ráìtẹ̀ wọ́n ti rà mí fẹ́ nìyẹn. kọ̀ọ̀ràn kankan ó lọ wọ sọ́dọ̀ mẹkáníìkì ní ẹnikẹ́ni tó ní mọ́tò wa gbé nǹkan rẹ̀. kábíyèsí. bẹ́ẹ̀ ni. kí wàá lẹ́nu yẹn ṣe. ṣé ni ń máa rí ni èmi ló fi tánìṣì méjì mi lọ́dọ̀ tiẹ̀ náà. ẹ̀yin wàá lè bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n ra mọ́tò míì fún ẹni yẹn. ètò ń gbọ̀rọ̀ wá rí báwọn ṣáṣájọ́ farabalẹ̀ ná kó jáde ń pẹ̀bí kó ṣe gbogbo ẹ̀ káwá wá bá ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. àwa ṣàṣe sùúrù ọmọkùnrin tọ̀hún wọ́n pe àwọn tí wọ́n lè ṣe mọ́tò yìí ò ṣe é tún ṣe mọ́ ta ọ̀kan lọ tà á ní scrap. ó ti condemn. tí chassis mọ́tò bá ti fẹ́ máa ń wọ ọkọ̀ máa lọ́nà báyìí ọkọ̀ máa mo ní mo dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ọ̀pá ká ló kú nínú gbóhùn náà nísì gbogbo wàhálà wa tá à ń bá bọ̀ yìí nísì ọ̀parí nìyẹn. ààwẹ̀ Ramadan tó kọjá yìí tá a gbà tán tá a fi ṣe léyà yìí ó tó 30 minutes mo tún wá pe ẹnjìníà yìí tí wọ́n sọ pé ń bà mí lọ́kàn jẹ́ àmọ́ mo fi ọlá ààwẹ̀ Ramadan yìí mo fi ṣàdúrà fún Ọlọ́run ó tún bá mi dá lọ́lá yóò bá torí ọ̀rọ̀ mọ́tò yẹn dùn kò ṣe ọkọ̀ láti gbà yẹn. bẹ́ẹ̀ ni àṣé wọ́n ti gbòye tán wọ́n lè ti gbòye. ẹ̀yin ò sí wá bá wọn sọ̀rọ̀ pé ká ra mọ́tò mi. nígbà tí yóò wá pé ká lọ kí Olúwo pétọ̀ adúpẹ́ o ẹ pẹ̀lẹ́ o gbogbo ìmọ̀ràn tó ráwọn tí ọlọ́ba bá yẹn tán ti tàtàrà mi ìmọ̀ ní ìmọ̀ràn tèmi máa ń ṣe pẹ̀lú wọn. mo fóònù ẹ̀ kò gbé mo fóònù ẹ̀ kò gbé mo fóònù ẹ̀ kò gbé. ìgbà tó yá mo bá lọ ìgbà tí débẹ̀ mo bá àwọn ọ̀pọ̀ èèyàn níbi old palace kò tíì sí new palace nígbà tó ṣe ẹ̀dùn yẹn ni mo á nítọ̀ ìwọ kábíyèsí Olúwo èrò pọ̀ lọ́dọ̀ yín gbólóhùn kan náà mo bá wá Ọlọ́run ti gbàdúrà ọ ti dórí ààyè baba ńlá rẹ̀ mo fẹ́ lọ dúpẹ́ ní Mákà. ẹ fẹ́ lọ dúpẹ́ ní Mẹ́kà pé Ọlọ́run a dúpẹ́ fún àwọn máa gbà inú wọn máa dùn sí inú wọn máa dùn sí inú wọn máa dùn sí. ló bá change ẹ̀ mọ́ mi lọ́wọ́ yányán Mákà kí ni wọ́n ń pè ń bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ ni ààyè tó wà yìí ọmọ bí àti ti ń bọ̀ ọ́ bọ̀ ni tọ́lọ́run wá yọrí ẹ̀ sí dáadáa báyìí jẹ́ ń lọ Mákà kí n lọ dúpẹ́ gbogbo tí ń ná lọ ju 500,000 lọ ń gbà yẹn nítorí ọba rí mú wá kọ́dà bó rí gbogbo ẹ̀ kémi náà o lọ́dọ̀ tèmi ó yẹ kí n lọ torí mi ni mo mọ tí ń pè fún Ọlọ́run tó fi sọ̀rọ̀ rẹ̀ dà báyìí ló bá kọ̀ǹdẹ́ẹ̀mù Mákà yányán Mákà náà lọ́wọ́ agbẹ́rù tó gbé lórí Ifá kábíyèsí ní ó kọ̀ǹdẹ́ẹ̀mù èmi wọ́n kọ̀ǹdẹ́ẹ̀mù onímọ̀ Mákà ní kíni gbogbo tí mo fẹ́ sọ òní Al-Qur'an tún ní gbogbo tí mo fẹ́ sọ bọ́kàn nítọ̀ Ọlọ́run ó bùn ẹlẹ́mì ń lọ Ìlọrin lọ́nà lọmọ kan ti wá sáré ó wá bá mi bàbá ṣé ò bàbá ní kíni òun ni sẹ́kítírì kábíyèsí kíní kan wọ́n ní kóun fún ní envelope yìí mo ní envelope kíni ti ń bẹ ńlẹ̀ kọjá rẹ̀ ńlẹ̀ ó ní mo fẹ́ fi ó gbogbo ní mo fẹ́ bá a sọ eléyìí kèfèrí ni náà bó ló ṣe kọ̀ǹdẹ́mù Mákà
tọ́wá ní kinní kankan yìí wọ́n á ń bẹ̀ mí bàbá òun mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ ní dọ́dọ̀ rẹ̀ mọ́ ìgbọ́n àwọn sì ti ń wo yìí sí irú yóò gbọ́dọ̀ jìnnà sí kíní kan kìnní kan igbá kan àwo kan gbogbo bá wà sásùn kódà àwọn làwọn ṣe kinní pé 50,000 káwọn ó fún yín kankan bẹ́ẹ̀ mo yọ̀ǹda o yìí wá tí wọ́n ń pàṣẹ́dì mi wọ́n ń bẹ̀ mí wọ́n ń ṣe ẹ dákun bóyá tójú rẹ̀ bá tún wálẹ̀ ẹ dákun ẹ tún padà wá náà ni gbogbo wa náà la rí bẹ́ẹ̀ ṣe ń tọ́ ẹ pé kò lẹ́nìkan yìí náà lẹ́tẹ̀lé wọ̀lú àwa náà la rí ọ̀rọ̀ yìí àwọn àgbà àjòyè ní Ìwó wọ́n mọ̀ mí bí àmọ́wó ní Ìwó olódò ọba yìí náà wọ́n mọ̀ mí bí àmọ́ pé àwọn ọ̀rẹ́ èèyàn pẹ̀lú ẹ̀ bàbá tá a rí pẹ̀lú ẹ̀ nì òun ló tẹ̀lé wọ̀lú wa gbogbo aráàlú sì mọ̀ pé Camry mọ́zù red colour lógún wọ̀lú òun kò ní o òun kọ́ ló ní mo yá ni o níbi lásìlẹ̀tì kò sì sùrà mí ìpadà dì sí ìjọ tí ń tún wá padà láti ẹ̀ tí ẹ jẹ́ ń lọ padà ọ̀rọ̀ kábíyèsí ọ̀rọ̀ ọmọ yìí kì í yé mi mo tiẹ̀ fẹ́ ó wá jẹ́ pé the first ààwẹ̀ Ramadan tí ọkọ̀ gbà lérí oyè mo ní ààwẹ̀ wa kọ̀la jẹ́ ń lọ tí mo bá lọ àwọn bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe máa ń ṣe tásìkò ààwẹ̀ bá gbogbo ètò yìí ṣàlàyé ẹ̀ fún yìí mú ààwẹ̀ lọ́dọ̀ wọn yìí máa bọ̀ wálé ní wá sínú ní ìjọ́ kejì àwọn ọmọ ẹ̀yìn ẹ padà ẹ máa gbé mọ́tò lọlé ní fọkànbalẹ̀ pé gbogbo bó tilẹ̀ ó bísì tó á ṣàráyè lálẹ́ táwa á sọ̀rọ̀ lẹ́ni tá à ń gbà lálejò tá à ń fún lóúnjẹ mo wá wọ ààfin wọ́n bí mí ta ni olóyè kan gbá àwọn èèyàn kábíyèsí ni kódà wọ́n jọ wọ̀lú ni bàbá ẹ máa bọ̀ wọ́n wá gbàgà fún mi ní ààfin Old Palace ní fàrándà abẹ ìwọ̀n ń pe sẹ́kẹ́tìrì kó sọ fún kábíyèsí wọ́n lálejò láti Ìlọrin wọ́n lálejò yìí wọ́n ń pè àrójútu ẹ̀ yìí wọ́n ń pè àrójútu ẹ̀ ní wọ́n ń dọ́jì kọ́ọ̀rù wa àwọn olóyè náà ń pè wọ́n sọ pé ó wá yá láti ọwọ́ bíi 10 o'clock láàárọ̀ gbà tó yá ó ń di ọ̀sán ń bọ̀ àgbà olóyè kan lọ́wọ́ nìkan fún mi lóúnjẹ ó fún mi lóúnjẹ wọ́n sì bobẹ̀ tó dá sí wọ́n sì fi omi Ragelis water sí wọ́n dẹ̀ fi sí bàbá yẹn tó bí n bá ń gbọ́ ètò yìí tí ń wo ètò yìí Ọlọ́run jọ dá fún un Ọlọ́run máa ṣàpọ́nlé ẹ̀ àtàwọn àtọrọmọdọ́mọ rẹ̀ ó ní oúnjẹ tí mo jẹ ní nǹkan bí aago 3 lọ́sàn-án yóò dé títí táwọn olóyè fi tún tọ̀ bàbá ẹ sùn pẹ̀lú wa ni ẹ o ẹ ṣáà farabalẹ̀ gbogbo ibi tí kábíyèsí bá lọ ọbẹ̀ ẹ̀ dé ẹ ṣáà fọkànbalẹ̀ ẹ sùn tiwa àwọn bá ní àwọn ń lọlé lẹ́yìn àlásàrì gbogbo wọn bá ń lọ ní kọ̀ọ̀kan pàtó tó bí 6 o'clock tí 7 ń lù bàbá ẹ̀ làwa rí mọ́tò kan ń wọlé wọ́n ti sọ fún un pé mi ni bó ti ṣáìtì báyìí New Palace ti ń kọ́ lọ́wọ́ ọkàn ìyàbẹ̀ straight ni wọ́n ti géètì bẹ̀. ẹ̀yin ọlọ́dẹ wọ̀nyí ẹ lọ bá ń sọ fún kábíyèsí pé mo wà ń bí látàárọ̀ ó yá ó tún ṣe sáà ó ń lọ bí aago bíi 8 sí 8:30 sí tó 9 tàbá tún ni wọ́n tún sí kí níbẹ̀ mọ́tò yẹn tún jáde gé jíṣẹ́ mi fún un ni ìgbà tó yá tó di bí nǹkan bí 11:30 lálẹ́ tí mo sì wà lérí ibi tí mo jòkó náà mọ́tò tún wọlé tó sì jẹ́ pé yìí sì ń wò nú ẹ̀ báyìí wọ́n rò pé kí ni ọkùnrin yìí mí nìgan kí ni a mí nìgan mo sá sì wà ń bẹ̀ àṣé wọn èsè nǹkan kan fún mi.